See what is happening? Ìtò ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti ẹ̀lẹ́gùn onímọ̀rúwá ọlọ́gbọ́n lọ́dọ̀ POS fún ètò ìgbà tó lọ́gbọ́n lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn òtètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti gbà wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti kó òun ti lówó yẹn ókè ẹgbà kọ́kọ́rọ́ márùwà òun nìyí márùwà òun nìyí ẹgbẹ̀ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rọ̀ síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ sí death tọmọ yẹn ti kú látàlẹ́ àná àtàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwádé bìbá gbé láti ẹ̀sẹ̀tìlẹ̀ àmì kébìlì I'm getting here àwọn bẹ́ẹ̀ ṣe gbé kọjá ti láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣùtù wa ni ọmọ kékeré tó lọ ra índómì ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọ̀ nìyí o ojú ọ̀tá àbọ̀ nìyí o tọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n tẹ̀ mọ́ tọ́fẹ́ fi ṣámi nìyí o tí tó fẹ́ fi ṣámi nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tọ́lẹ́sì wọn wípé ká máa yìnbọn sí wa no. sọ tán ní ìsìn orúkọ yẹn ní Azeez Ọlámípọ̀sí nǹkan tó sì bá igbákejì gómìnà sọ ni pé kí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Yorùbá tán wà ní ọjọ́ wọn bínú kán pa láṣẹ kí gbogbo àwọn bọ́lá tó wà ní òkè yẹn kán kó ń bẹ̀ tí kó tó di alẹ́ títí wọ́n fi máa wá ìpẹ̀tù sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Other location, take them to Ibadan outskirts. We don't want them in the city again. This is city. ní Yorùbá ẹ bá a sọ nǹkan tẹ́ sọ yẹn Yorùbá. Ẹ kó àwọn Hausa yẹn lọ sí ẹ̀yìn Ìbàdàn inú gbó city lele. This is commercial center. This is Ojo commercial hub. We don't want them again. We don't want them in our community. Relocate them. Láti gbọ́ láti ẹnu igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí olóyè ọ̀dọ́ ní agbègbè Ọjọ́ náà dẹ̀ ti bá wa sọ̀rọ̀ wípé nǹkan táwọn ń tẹnumọ́ ni pé bí àwọn Haúsá yẹn ṣe máa ń ṣe ní Ọjọ́ ní ibi táwa yìí ikó ti pọ̀ jù wípé kí wọ́n láti jẹ́ kí àlàáfíà kó ṣẹlẹ̀ ní agbègbè Ọjọ́ kí wọ́n kó àwọn Haúsá yẹn kúrò ní orí òkè tí à ń wò lọ́kàn. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìbọn wọn ní amúlẹ́sọ̀ wọn ní gbogbo ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ti pa wọn jù wọ́n sáré fáyà Yorùbá mẹ́ta níbọn. Wọ́n fáyà Yorùbá mẹ́ta níbọn láàárọ̀ yìí. Ibo náà ti ń yìnbọn yẹn. Orí àpáta yẹn náà ni gbogbo ẹ̀ náà ń wò yìí orí àpáta yẹn gbogbo tẹ̀ ń wò yẹn wọ́n ní wẹ́pọ̀ gbogbo bí tẹ̀ ń wò yẹn pátápátá. Kí lẹ wá fẹ́? Ànídùú ọmọ rárá ànídùú ọmọ wọ́n kúrò bẹ́ẹ̀ fún wa. I need them, but anything, we don't need them again. We don't fucking shit, we don't need them again. Lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí a tún gbọ́ ni pé àwọn kan ti lọ sí agbègbè Akínyẹlé tí wọ́n tún ti ń jà lọ́wọ́lọ́wọ́ ní agbègbè Akínyẹlé Ọjọ́ làwà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ìjà míì tún ti ń ṣẹlẹ̀ ní agbègbè Akínyẹlé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀gá àwọn sójà náà lẹ́yìn tí wọ́n ń bá àwọn èèyàn ṣeré wípé kò sí wàhálà kò sí ìdààmú ní agbègbè Ọjọ́ ó lẹ́yìn tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tọ́lẹ̀ ń bá wọn ṣeré pé kí gbogbo ẹ̀ wà ní ìrọwọ́rọsẹ̀. Wọ́n gbìyànjú láti pẹ̀tù sí àwọn ọ̀dọ́ tínú bí wọ́n gbìyànjú láti pẹ̀tù sí wọn nínú.
lọ́wọ́lọ́wọ́ báyìí ojú ọ̀nà òpópónà Èkó sí ìlú Ọ̀yọ́ tí wọ́n ti dí tẹ́lẹ̀ ó ní àwọn agbófinró ti ṣí kí mọ́tò ọkọ̀ máa lọ ní ìrọ̀rùn-rọsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Inú mọ́tò àbí.